ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. ẹ kúlẹ̀ làǹkàrà lé ẹ̀ka bọ̀ làǹkẹ́rọ̀ ọ̀nà bàbá rẹ̀ ni tó jọ́ mẹ́ta ẹ kú jọ́ mẹ́ta mà ní àwọn àwọn àkè ẹ̀yin tí wàá ṣáwa òkè ṣó lọ ń bẹ̀ yẹn ẹ̀yin tẹ wà ní nàìjíríà diaspora kìbi tẹ wà lórílẹ̀-èdè àlàyé tí ẹ gbádùn ètò wa tí ẹ ń wò tí ẹ ń lọ́ọ̀fù ẹ tẹ́ ń láìkì ẹ tẹ́ ń ṣí ẹ tẹ́ ń kọ́mẹ̀ntì ẹ̀ ń rí ọgbọ́n kọ́ nínú ẹ̀ màkìyìn adẹ́kú palẹ̀mọ́dún àkókò palẹ̀mọ́ gbogbo ẹ̀ ṣe ń lọ ọlọ́run á jẹ́ kí gbogbo ẹ̀ kó dùn fún wa lágbára Elédùà Baba Alubarika wà kalẹ̀ òjò ní ìlú Ìgbòho. a máa dúpẹ́ àbánigbódù. bàbá ní gbódú. gbódù nọ́mbà 1. kò sẹ́lòmíì mọ̀ kò sọmọ ọmọ ẹ̀ tó lè tẹ̀rí sí. lórí ìta gbódù. mi ìwọ̀ràn á wọ̀ ọ́. wọ́n dà nípínlẹ̀ Èkó yìí yóò múra. ẹni bá ló wo tẹ̀rù. ìjọba fi tanná. ìwọ̀nba tí ó fi tanná ló mú. a máa sọ Yorùbá yẹn kí n gbọ́ kí ni mo wí. ẹni kì í máa sọ kẹ́ máa gbọ́. kí ni mo pè é. ẹni kì í máa sọ kẹ́ máa gbọ́. bó mo ṣe wí. ẹni tó bá lọ wo tẹ̀rù wọn bá ètò máa fi tanná. lóró mú ìwọ gan wọn á fojú kéré ẹ bó ṣe wá Ọlọ́run ọmọ Alubarika kí ọkà kúrú gan wo pé olórí sọ̀rọ̀sọ̀rọ̀ kan wá máa ṣe gágágá onídọ́wé lọ balẹ̀ ọ̀lọ́ ọmọ bá yọ ṣubú ẹni kò ní tiẹ̀ bórẹ́ ló ṣubú lulẹ̀. ayára lẹ́sẹ̀ ń wo wà á fọlọ́run kó ṣàánú ẹni ká máa dunnú torí pressure Nàìjíríà ìgò ó gbà kéèyàn máa dunnú a máa lè ju pàpàpàpà má bàa kọjá sọ́hun o. bàbá lè ní a ní nínú ọdún tá a wà ọdún tí ń lọ sópin kí ni àwọn nǹkan tá a lè ṣe tí a lè fi wájà bọ́sọ́dún tuntun àwọn tó lé January tí wọ́n rí February tí wọ́n sì lè rí mú ṣá. sórí ọmọ bíntọ́dún kù yìí oríire téèyàn ò ṣe láti oṣù kẹwàá èèyàn lè ṣe nínú oṣù yìí kó tó wọlé kí December tó parí yìí ká ọdún December tá a mú yẹ kéèyàn tó sọ pé Happy New Year o kó jẹ́ pé inú ilé tuntun èèyàn ti lè bọ́ bẹ́ẹ̀ kò sí tó nira láti ṣe fọ́lọ̀ sórí ẹ̀ nípa ọ̀lọ̀rọ̀ lé ayé jẹ́ ó dàbí kéèyàn gbé mọ́tò sọ́nà ní o kéèyàn máa drive lọ l'express ọlọ́mọdé kéèyàn ó yà sínú gbó ọlọ́mọdé kéèyàn yà sínú gbó sórí bàrà téèyàn bá ti yà sínú gbó báyìí kò sí tí ó lè ṣẹlẹ̀ tí olórí ibú bá ti fèsì èèyàn tó wọ fàtẹ́kì kò sí tí ó lè ṣẹlẹ̀ téèyàn náà bá ti wọ fàtẹ́kì tipa ọ̀ka mọ́ kò sí tí ó lè ṣẹlẹ̀ lọ́dà kò má jà ń sin ni o lọ́mọdé sin ni o ṣé ẹ rí téèyàn bá ti wá téèyàn bá ti ṣe bí ọjọ́ kù sí oríire wà fún yàn but o fẹ́ soríire òyìnbó ẹlẹ́dàá rẹ̀ o fẹ́ soríire èyí ṣèpèsè forí ayé rẹ̀ o fẹ́ soríire èyí ṣàánú ọmọ ní oúnjẹ tó yẹ kó jẹ o fẹ́ soríire ọmọ rú aṣọ tó yẹ kó wọ̀ o fẹ́ soríire ọmọ rú bàtà tó yẹ ọmọ bọ̀ o fẹ́ soríire ọmọ rú aṣọ tó yẹ kó máa tẹ́ sórí bẹ́ẹ̀dì o fẹ́ soríire ọmọ bóyá kó ṣẹlẹ́dàá rẹ̀ lẹ̀ bí ó yẹ kó sílẹ̀ o fẹ́ soríire ọmọ bóyá kó máa ó yẹ kó máa báyẹn jà o fẹ́ soríire ọmọ bóyá kó yẹ kó máa paná sùn o fẹ́ soríire bóòlù ó sì wá soríire. lẹ́kìstẹ́nì wọn ní kí wọ́n lọ wo ìpín ọmọ náà
àbí kó pín aburú. Àwọn kìrìsìtẹ́nì tòótọ́ agbọ́njúbà wọ́n ń ṣe é. Àwọn bàbá jọ̀hún wọn ní ẹ jẹ́ kó lọ wo àkọsẹ̀jáyé ọmọ náà káwo tó bá wáyé. Àwọn tìsíláàmù wọn ní ẹ wòràwọ̀ rẹ̀ fún kẹwòrú ọmọ tó jẹ́. Ó dá sáwá gbọ́njú àwọn bàbá jọ̀hún lọ ni. Àwọn ò lọ London, wọn ò mọ̀ ní Amẹ́ríkà, omi ò dẹ́kọ̀ rí láti Ìbàdàn, omi ò dẹ́kọ̀ láti Ìlọrin. Wọ́n fẹ́ yàwó mẹ́ta àmọ́ pọ̀, gbogbo wọn ó dẹ̀ kọ́lé, àwọn ọmọ náà ó kọ́lé, wọn ò ní bára wọn jà. Òkè ẹ̀gbọ́n àtàbúrò wọn ń jà, ẹ̀mọ́ tí ń díjà wọn lẹ̀. Bàbá ọmọ ìwádìí ọkọ àti ìyàwó wọn ń jà, wọn ò gbọ́ra wọn yé. Ìyá ìyàwó ò wádìí ẹ̀, ọmọ rẹ̀ ń lọ ilé ọkọ, ó délé ọkọ kò tètè róyún. Ìyá ìyàwó ò wádìí, bàbá ìyàwó náà ò wádìí, bàbá ọkọ náà wádìí gangan. Alákọ̀wé sá wá gbọ́njú àwọn bàbá àgbà yẹn lọ ni. Èdì ló wà lọ́pọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ lákòókò yìí. Èdì àṣàsí làjọ ń sùn, làjọ ń jí, làjọ ń bẹ tí bèbí obìnrin yẹn ń gbọ́ bá yá wọn jọ̀gò síra wọn ni. Wọ́n bá mú adì kékeré tó mú kíní náà tọ́ sí bébí kan bèbí ni wọ́n bá tọ́ sí báyìí. Ẹni Ọlọ́run máa sọ́ọ̀rì máa gbọ́dọ̀ ní gbogbo ilé ọmọ gbóná jáì. Ẹ̀yin ò jí bébí mọ́, èṣù ti dé. Lọ́dàkùn là wá. Ìyá máa ń wádìí ni. Ọmọ mi ẹ̀ló àṣìdá mo gbọ́gbọ́ fẹ́ fọkọ ní jẹ́bẹ́ lọ́wọ́ ọmọkùnrin yẹn dẹ̀ dá o. Màmá pàtàkì tó di pé yóò fẹ́ o. Ǹjọ́ tọ́ọ̀sì ọjọ́ ìgbéyàwó yẹn ni ẹjọ́ bọ́ sí o. Ẹ sì jẹ́ kó wẹ̀ láàárọ̀ o. Tó bá ti fẹ́ kú nílé yín o, ẹ jẹ́ kó domi ṣẹ́ṣẹ́ o. Ẹ jẹ́ kó lọ wẹ̀wẹ̀ odò o. Ẹ bomi odò, ẹ bù sómi ìwẹ̀ rẹ o. Ẹ jẹ́ kó fi wẹ̀ o títí tí èpẹ́ tí tọ́. Ọmọ mi ń bẹ tó jẹ́ pé ó gbọ́dọ̀ bu omi odò báyìí. Wọ́n á bù sómi rẹ̀ wẹ̀. Wọ́n á wá ní ó fi wẹ̀ kó tó máa lọ ilé ọkọ. Á wá máa sọ pé odò yìí ò ní kúrò bí ó wà. Ilé ọkọ yìí yóò ní rí bàlùjẹ́ ń bẹ̀. Ó sì ní rógun àṣíkíríkí. Ìyá dẹ̀ pẹ́ á tọ́. Báyé omi yẹn ṣe ń tòrò bẹ́ẹ̀ láyé rẹ̀ ó tòrò ni ó túbà ni ó túṣẹ́ fún. Bó ṣe jẹ́ nìyẹn o. Bọ̀dé àìbéèrè nǹkan mọ́, àìbéèrè ọ̀nà mọ́, àìwádìí nǹkan mọ́, òun ló ń ba yé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ èyí oge. Ọmọ òmìwọ́ rẹ̀ bóyá sìgá ó ní. Tó bá ti mu sìgá yẹn á mọ̀ ṣe. Téèyàn bá fẹ́ káyé òun ó dá ní ọdún kù sí yìí, àfi kó súnmọ́ àwọn àgbà kó béèrè. Nítorí wá ń dùn mí ni pé àáfàá wọ́n ń dìfẹ́ǹdì ẹ̀, wọ́n á ní àwọn èṣe, àwọn wòlíì wọ́n ń kọlẹ̀ ṣé wọ́n wá gbọ́njú àwọn bàbá jọ lọ ni. Ọ̀pọ̀lọpọ̀ wọn bí àwọn mẹ́mọ̀ kékeré gẹ́gẹ́ ni irú àwọn àáfàá tí wọ́n máa ń ṣe wáàsí tó lé yẹn ni wọ́n máa lọ mú kinní yẹn ni wọ́n máa rọ́ sínú àgbé. Lọ́ra àwọn wòlíì wọ́n yẹn Jésù ẹnìkan mọ́tẹ́bẹ́ ọ̀ àmọ́tẹ́ ọ̀ àwọn náà wọ́n jọ obìnrin olóbìnrin wọ́n máa wọ́ ọ mọ́ra. Irú wọn wọ́n mọ nǹkan tí wọ́n ń lò, wọ́n gbà fún yóò ní kó ṣọ́ọ̀ṣì lẹ̀ mọ́. Gbogbo wa ẹja fàbùrú lẹ̀, ẹja fọ̀tẹ́lẹ̀, ẹja àfirọ́lẹ̀, ẹja wàkàṣáájò. Lọ́dún kan àwọn bàbá àwa kiri lọ sí ọ̀nà Oǹdó, lọ́nà Òkègbó, lọ́nà Àmúlàgbọ̀ngbọ̀n kò sí yèyé oge. Àwa bọ́gẹ̀dẹ̀ lẹ́gbẹ̀ẹ́ títì, wọ́n wá mú ata pupa, wọ́n wá sín ní méje, wọ́n wá gbé sórí ọ̀gẹ̀dẹ̀. Wọ́n wá sọ pé èyí tí wọ́n ń ta wà ń bẹ̀. Àwa lọ bẹ̀, àwa bọ́gẹ̀dẹ̀, àwa wà bẹ́ẹ̀rẹ̀,
àbá iye tó ń ta kọ́bọ̀ ń bẹ̀ lábẹ́ kínní yẹn kọ́bọ̀ yẹn àwa fi síbẹ̀ àgbọ́gẹ̀dẹ̀. Àwa délé bàbá mi wọ́n á ní kí n lọ gbé fún wòlíì kan ní Táíwò Òkè ọ̀rẹ́ wọn bàbá dàda kálẹ̀ o ẹ ti dé láti ọ̀nà Oǹdó láti dé o wọ́n ṣe o wọ́n ní gbọ́gẹ̀dẹ̀ fún yín o wọ́n ní bàbá dàda mo mọ̀ rí kíní kan ibi tá a lọ lọ́hùn wọ́n kàn ọ̀gẹ̀dẹ̀ ya kan gbowó sínú ìsasùn la gbọ́gẹ̀dẹ̀ wálé wọ́n ní ilẹ̀ Gèfèrí ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ilẹ̀ Gèfèrí ó nìyẹn wọ́n á ní dáadé mi kí ni wọ́n fi ń ṣe báwọn bàbá mi wá ní àwọn èèyàn lálìká wà ní àìlálìká wà ní mọ́ ni ò jáyé ó rójú mọ́ láyé òde òní tó o bá lọ sóńdó tó o bá gbọ́gẹ̀dẹ̀ sẹ́gbẹ̀ẹ́ títí tó fi iye tó ń tà tì tọ́lọ́gẹ̀dẹ̀ bá pẹ́ wọ́n gbé e lọ ẹ jẹ́ ká padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ ká hùwà Gèfèrí ká rìn ní Gèfèrí but ká má ṣẹ̀sìn Gèfèrí èmi ò lòdì sí pé ká kírun èmi ò lòdì sí pé ká lọ ṣọ́ọ̀ṣì èmi lòdì sí pé ká ṣe bíbọ̀ tí ẹ jẹ́ ká ṣáájú ẹni tí ẹ̀dá ń yọ lẹ́nu ẹ jẹ́ ká ṣiṣẹ́ lórí ẹ̀dá fún ẹni tí sọmúrúrú ń yọ lẹ́nu ká ṣe fún ẹni tí dàkọ́lẹ̀ ń yọ lẹ́nu ká ṣe fún ẹni tí ò rójú tí ò ráyè tí promise and fail ń yọ lẹ́nu kó wù ẹ́ dànù kò díṣẹ́ ọlọ́lọ́wọ́ yeye oge òdìjọ́ mẹ́jọ ntọ́dún kù sí yọ lọ ọ dàbí bọ́ọ̀lù ni níbi tọ́dún kù sí yìí ọlọ́run ètí gbé pẹnárìtì wa tẹ́yìn wọn fi ṣubú lójú ilé tí ò ní pẹ́ni ṣubú lára tí bọ́ọ̀lù ó fi jáwọ́ ṣe ẹ̀ má ṣubú kọ́lọ́run gbé bọ́ọ̀lù sí wọn lẹ́sẹ̀ kó wọlé èyí tí ó wọlé bọ́ọ̀lù nínú ayé wa nítayọ̀ ní kọ́lọ̀ fún wa gbá báyìí wọ́n jà gbá bàlùjẹ́ wọ́n wà já gbá yìí lágbàmọ́ já gbá ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé yóò rí bẹ́ẹ̀ jẹ́ kí gbogbo nǹkan tó bà kó tù ṣe fún wa. òun náà lè ti gbọ́ látẹnu bàbá Alubarika fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tó bá wọn láti wá fẹnu ara ẹ̀ sọ bó ṣe ń yí ẹ́ torí pé ìka téèyàn bá náà sábó bá ní ọ̀nà ìwọ́n ìka yìí ń dùn mí ó wọn mọ bí wọ́n ṣe máa gbégbà fún ẹ má borí ẹ pa kan tó bá ń ṣe ẹ́ spiritually physically wá jẹ́ kọ́ mọ̀ kan sí wọn wà nílùú Ìgbòdù bí kíbi tẹ́ bá ti ń gbọ́ mí sọpẹ́ wọ Kòdú garage ẹ bọ́lẹ̀ ní Kòdú garage kẹ́ ẹ wọ mọ́tò Ìjẹ̀dẹ̀ ẹ bọ́lẹ̀ ní Ìgbòdù junction ẹ ti rí sábà Baba Alubarika tàbí kẹ́ ẹ bèrè tàbí kẹ́ ẹ pè 08023829492 08023829492 tó bíbí kíbi tó bá wà tó bá lè wà pé wọ́n ò ṣàlàyé ọ̀rọ̀ fún wọn Ọlọ́run á jẹ́ kí ni àjẹ́ àrí tiwa ṣe níwọ̀nba kọ́dún yìí tó parí ire ò dàbọ̀.